بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم وبارك وارحم وترحم على سيدنا ومولانا محمد حتى ترضاه وإذا رضيت حتى كانت ملامة في علمك وزنته وعددا وحتى تعلمني أسرار حكمتك وتفهمني غوامض كلماتك وتحفظني جوامع كتابك وتفسير آياتك بحفظهن نحن نزلنا الذكر وإنا له لحافظون اللهم افتح لنا كتابك وسنة نبيك باطنا وظاهرا وارزقنا العمل بهما بذاتك المقدسة اللهم آمين. آمين. ẹ̀ríkí kí ó tó rí pé màá lọ nínú iṣẹ́ tí wọ́n gbé fún mi. Wọ́n ní èèyàn mẹ́jọ kan wọ́n ní ká fọ́ etí wọn. يستجيب الصفع في الدنيا ثمانية لا نوم في واحد منهم إذا صفع. wọ́n lọ́la kọ́kọ́ المستخف بسلطان له أثر. ẹni tó bá fojú di ọba tó fojú di aláṣẹ wọ́n ní ẹ fọ́ etí ẹ̀. ودائل البيت تكفيلا بغير دعاء. ẹni tó wọjá wọn ní ilé kan níwọ̀ ọmọ ike àdúgbò sọ pé níwọ̀ tẹrẹ bóyá wọn pé wọn ní ẹ̀fọ́ etí ẹ̀ ó tún máa wọlé nìyẹn àwọn tó yẹ kó kí òun wá tún kí wọn òun tẹ̀lé gbàṣùgbàṣù bí ó ṣe yẹ kó tẹ̀ wọ́n ní ẹ̀fọ́ etí kí àwọn aláàjì ọlọ́run tí wọ́n gbọ́ lánàá tí wọ́n sọ̀kalẹ̀ kí wọ́n bá máa wá tọ́ sí ìfọ́tí. mo kí bàbá wa Sheikh Al-Thaqafi ẹ̀pàwẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan sí àtùgbà àtàgbà ọlọ́mọdé tó dàrú mọ́ yín lọ́wọ́. àgbàlagbà sì kí mi nìlẹ́yìn ẹ kì í ṣe àgbàlagbà wòròpè. àgbàlagbà wòròpè ẹ ní ilé dúró tí bá ṣe dúró tì yìí àrò tí máa jáyàn jẹ. àmọ́ sì kí mi nìlẹ́yìn ẹ̀yin lẹ́yìn sọ pé ẹ jẹ́ kó ọmọdé kó wá ẹ jẹ́ kó ọmọdé wá. àgbàlagbà dáadáa ní tìgbà àtàgbà yín ọlọ́mọdé ó dàrú. ọlọ́run náà sọ pé òun ò ṣe tí yín mọ́ ọlọ́run padà lẹ́yìn yín láíláí. àlékún dúpẹ́ àdúrà olúwa kó bá mi ṣe fún yín. ọ̀là aláhùlà wàlá quwwata illa billahi al-aliyyil azim. kí n tó kí ẹni tí olúwa fi ṣe tó fi gbogbo àyíká wa yìí tó fi ṣàánú fún tó fi ṣàlùbáṣà fún ẹ jẹ́ kí iṣẹ́ ojú àlejò ní ojú afọ́jú. àwọn kan wà tó dá sí pé o lè sọ wípé o mọ̀ wọ́n. gbogbo ẹni tó bá fẹ́ láyọ̀ yóò kí ẹni tí ó ń gbé ayọ̀ fún ni. mo kí bàbá wa ilé aláyọ̀ bàbá wa Abdulsalam Adébáyọ̀ Abdulsalam ọlọ́dún tó máa dáa fún ọlọ́dún ilaha illallah. fún ẹni tó bá dúró lórí omi yóò dorí lórí wọn ṣe ṣẹ̀dá yín bó ṣe ṣẹ̀dá yín pé kéèyàn ní ìyá yín kéèyàn ní bíbí rẹ̀ kéèyàn ní bàbá rẹ̀ kéèyàn náà tó wá tọ́ra ìdí ọlọ́run náà sọ pé òṣèlú máa láíláí ọlọ́dún tó máa dáa sí. àti gbogbo àwọn olórí orí tẹ́ẹ̀tì ó dá lórí tó gbogbo àwọn tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ olórí ìwé ni wọ́n. ó dá lórí tó gbogbo àwọn tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ olórí yẹn ni wọ́n. torí pé ẹni tó bá tó lórí èso náà tó ní omi. ọkọ̀ bàbá àbúrò bẹ́ẹ̀ jẹ̀bi olórí ìwé ni wọ́n. ọ̀pọ̀ tó máa ń pẹ̀lú ìdíkókó lórí ìwé. tí wọ́n tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wàá kí àwọn àgbà aláàjì wa àgbà ẹ̀gbọ́n olúwa pọ̀. orúkọ yẹn náà wọ́n tó ẹ̀gbọ́n olúwa yẹn pọ̀ tó tọ́. ẹni tó bá ní pọ̀ àwọn afurasí pé kí ni wọ́n rí tó fi ní kó pọ̀. bàbá pọ̀ ní mímọ̀ wọ́n pọ̀ lọ́la wọ́n pọ̀ ní ọlọ́mọ̀sọ fún òṣè tí í mọ́. aláàjì wa àlàyé ẹ̀gbọ́n olúwa pọ̀ ọlọ́mọ̀sọ òṣè tí wọ́n mọ́ ọlọ́dún tó túbọ̀ ní dáa sí fún wọn. àlékún mímọ̀ àlékún ọgbọ́n àlékún òye olúwa kó bá mi ṣe fún wọn. ọ̀là aláhàwùlà ọ̀là kò rẹ́tà ìlà bàbá àtìlátẹ́yìn ọlọ́run tó gbàgbọ́ ọlọ́run tó máa dáa sí. ìgbà tí mo táwọn èèyàn bá pàdé mi tó bá gbé pé àwíyá àgbà ni wọ́n ọ̀gbẹ́ ṣé kí ní ọ̀hún náà nì. nígbà tí wọ́n pàdé àtìlátẹ́yìn èmi náà tún lọ pé ṣé kí ní ọ̀hún náà nì. ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ small body big
kéré ní tòótọ́ àmọ́ ẹlọ́nà tó tóbi ọlọ́mọ yẹ pẹ̀rẹ̀ yín láíláí ọlọ́mọ yẹ pẹ̀rẹ̀ yín láíláí ọlọ́mọ kó tún yẹ kó máa dára sí i má lọ́wọ́ ṣe ti yín mọ́ náà má lọ́wọ́ ṣe ti yín mọ́ ọlọ́mọ yọwọ́ lọ́rọ̀ yín má dẹ̀ pàdé ọ̀rẹ́ dà sí wala la hawla wala quwwata illa billahi al-azim. Mákà tí a bá wa ní ọdún yìí oríṣiríṣi orúkọ ni àwọn èèyàn ń fún èmi fún lórúkọ méjì nígbà tá a wà ní Mákà ní kíní yẹn wá nígbà tí mo kàn ń ronú mo kàn ń kàn lọ ní ìtọ̀ tó ọkọ méjì ló wá fún mo fún ní bá mi ṣe orí bá mi ṣe tó torí gbogbo ẹni tó bá bára rẹ̀ ní Mákà yìí special invitation ló wá fún orí ló bá ṣe mo ní Ọlọ́run mi ló bá mi ṣe owó mi máa kọ́ ọgbọ́n mi kọ́ kò bẹ̀rẹ̀ mo kúkú ṣe mo fẹ́ máa gbàgbé torí mi tí máa style dáadáa ẹlẹ́ẹ̀kejì ni kò ń gẹ́ ẹgbẹ́ ìgbò tó bá ti délé kó sáwọn jẹ́ kò ń gé alájì àbí kò ń gé alájà Ọlọ́run mi ló bá mi ṣe wọ́n tó bá mà kó lùwà ló bá wọn náà ṣe gbọ́dọ̀ yẹn mẹ́ta péré ni three stanzas náà ni kò ṣòro rí Ọlọ́run mi ló bá mi ṣe owó mi máa kọ́ ọgbọ́n mi kọ́ kò ń gẹ̀rẹ̀ mo kúkú ṣe Ọlọ́run mi ló bá mi ṣe owó mi máa kọ́ ọgbọ́n mi kọ́ kò ń gẹ̀rẹ̀ mo kúkú ṣe. Àbá tó ń bẹ̀lẹ́gbẹ̀ẹ́ mi òun àwọn wípé àwíyàgbà tú ilé yẹn díẹ̀ mo ní tó bá tiẹ̀ ṣe kó jẹ́ tòun púpọ̀ èèyàn láàrí tó ṣe pé wọ́n ní ju tèmi síbẹ̀síbẹ̀ kò bọ́ sílẹ̀ rí pọ́pẹ́ ló yẹ Ọlọ́run mi ló bá mi ṣe owó mi máa kọ́ ọgbọ́n mi kọ́ kò rẹ̀ mú kúkú ṣe. Tó bá tiẹ̀ ṣe kó jẹ́ títa ẹgbọ́n ta lè mi ta ló ní mí. Àwọn kan lágbára ó dánìkò Ọlọ́run kò wọ́n ọpẹ́ ló yẹ. Ọlọ́run mi ló bá mi ṣe owó mi máa kọ́ ọgbọ́n mi kọ́ kò rẹ̀ mú kúkú ṣe. Gbogbo wa pátá táwa bá àánú Ọlọ́run pàdé táwa bá kò jẹ Ọlọ́run pàdé Ọlọ́run mọ́jà iṣẹ́ mọ́jà lù wá láyà wala la ilaha illallah orí mi máa lè gbé mi wá bí dákun má padà jẹ́ nkárò orí mi máa lè gbé mi wá bí dákun má padà jẹ́ nkóró olówó mọ̀tà kì í ṣeré mọ́ asọ́torí ìfẹ́ mẹ́fà iṣẹ́ mọ̀tà kì í ṣe tó ń kọ́ ìyẹn tó rọrùn ló jẹ́ dandan ká fi lé sílẹ̀ ẹbí ara bí ájìnà sẹ́nu olùfẹ́ mi ká ló ṣàyàdà nítorí wípé ìfẹ́ rẹ̀ mà ló jẹ́ dandan. Èmi mà ti dé sí Ọlọ́run Ọlọ́run adé sí Ọlọ́run ṣíjú àánú ẹ̀ wòrán ọba rẹ̀ orí mi mà ló gbé mi wá bí dákun má padà jẹ́ ìṣègùn tó ní àdúrà ó náà ní Ọlọ́run máa sọ pé òfẹ́ wa máa kọ́ máa ráyè máa pọ̀ wá sílẹ̀ Ọlọ́run máa sọ pé òfẹ́ wa máa kọ́ máa ráyè máa pọ̀ wá sílẹ̀. Nígbà tí mo kọ orin yẹn mo rí pé gbogbo àwọn tó fẹ́ràn orin yẹn jù gbogbo àwọn tó ti dáa fún wọn fẹ́ púpọ̀ ẹni tí ó ti dáa fún àpadà sí aburú méjì ni bàbá àtàkọ́ fi ló wà ẹni tó ti dáa fún tí ó wá rí àpadà sí búburú nìyẹn ẹni àpadà sí méjì náà ló wà ẹni tí ò tí ì dáa fún tó wá rí àpadà sí dáadáa nìyẹn gbogbo ẹni tó ti ga ò ní fẹ́ jábọ́ mọ́ gbogbo ẹni tó ti ń di ayò ò ní fẹ́ jẹ kòrò mọ́ gbogbo ẹni tó ti ń di àgbò ò ní fẹ́ jẹ kíkan mọ́ gbogbo àwọn olóyè tá à ń bẹ láàyè yìí ẹjẹ́ àjọ ń gbólò náà àfáwà aláàjì wa kìbìlà téyì Ọlọ́run ó sọ pé òun ṣe ti yín mọ́ bá a ṣe wí fún yín ó ti dẹ́tì wa náà Ọlọ́run máa ń sọ pé òun fẹ́ wa mọ́ wọ́n máa ayé máa ọ̀rọ̀ sílẹ̀ Ọlọ́run máa sọ pé òun fẹ́ wa mọ́ òun aráyé máa pọ̀ àmì Ọlọ́run máa sọ pé òun fẹ́ wa mọ́ wọ́n máa ayé máa rẹ̀ wá nílẹ̀ Ọlọ́run máa sọ pé òun fẹ́ wa mọ́ kò máa ráyè máa. Ẹ ti mọ̀ ẹ̀sẹ̀ ti kó wíkiri dáadáa jù bàbá Olúwafẹ́mi ni. Orúkọ máa sọ orúkọ tó máa jẹ́
Ìwọ náà tó ń jẹ́ lágídí gbó, ó kàn máa ń gbó gbogbo kéèyàn kan máa ń gbó, ó máa gbé sọ́ọ̀sọ̀. Bàbá Olúfa, gbogbo orúkọ tẹ̀ ń jẹ́ Olúwa ní kóró yìí. Abdulsalam, Olúwa Fẹ́mi. Ọ̀nà máa sọ pé Fẹ́mi náà ẹ bá ń gbé sẹ́nu ọmọ mi dáadáa. Mo mú ṣàtúndì yẹn náà pé Olúwa Fẹ́mi ń wí orin ẹ̀. Ọmọ ayé máa kọ̀ ọ́ sílẹ̀. Ọ̀nà máa sọ pé Fẹ́mi máa. Ọmọ ayé máa kọ̀ ọ́ sílẹ̀. Ọ̀nà máa sọ pé bá mi ṣe o. Ọmọ ayé máa kọ̀ mí lọ́kùnkù. Ọ̀nà máa sọ pé Fẹ́mi máa. Ọmọ ayé máa kọ̀ mí sílẹ̀. Ọ̀nà máa sọ pé bọ́ mi mọ́. Ọmọ ayé máa ṣàwọn oúnjẹ. Ọ̀nà máa sọ pé Fẹ́mi máa. Ọmọ ayé máa kọ̀ mí sílẹ̀. Ọ̀nà máa sọ pé kó mi mọ́. Ọmọ ayé máa yàn mí lódì o. Ọ̀nà máa sọ pé Fẹ́mi máa. Ọmọ ayé máa kọ̀ mí sílẹ̀. Bismillahir Rahmanir Rahim. اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد صلاة تنهل بها كلتنا وتنفرج بها قربتنا وتبدأ بها حوائجنا وتنال بها رغائبنا وحواتنا تسقى الغمائم بوجهه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس يعدد كل معلوم لك يا رب العالمين. الفاتحة. بسم الله